gbogbo wọn ó tètè lè rí Christian àbí babaláwo tó ṣe darandaran àwọn yẹn ló jẹ́ ń bá jà àwọn ló bá pé òun ò wá wọn nílẹ̀ bàbá wọn they are all Muslim so wọn ò fẹ́ kò sí Muslim tó lè gbàdúrà pé ìgbà tí mo wo a lot of program wọ́n ń bá bàbá ọba Ìbàdàn yìí wọ́n ń bá jà pé kí ló dé tó lọ release yẹ pé kí ló dé tó lọ release yẹ wọ́n bá ta níjà kó wá wọ́n bá Olúbàdàn jà wọ́n sọ̀rọ̀ against yẹ pé kí ló dé tó fi jẹ́ kí Sunday Igboho padà wá gbogbo àwọn tí mo rí tó sọ̀rọ̀ yẹn gbogbo wọn Muslim ni wọ́n. àwọn kí ló tán fi ń bá jà kí náà sọ. pé kò yẹ kó bọ̀ kò yẹ kó wá mọ́ mi ò jẹ mọ́ ní ọmọ Yorùbá gbogbo ẹni tó bá gbógun ti Sunday Igboho lolúwẹ̀rí á pa o. àṣẹ. torí kílẹ̀ Yorùbá mà bá bàjẹ́ ló dúró lé lórí kì í ṣe pé ó ń jà sápò ara ẹ̀ bó ṣe jẹ́ nìyẹn. lọ́dà gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tẹ bá wò dáadáa kí ni ẹ lè rò pé olóyè Sunday Igboho lè máa ṣe báyìí. number one kó tilẹ̀ kọ́kọ́ kó mute ná kó keep silent for some years. years gan. yes kì í ṣe month for some years so that àwọn ọ̀tá ẹ̀ wọ́n á rò pé ó ti sinmi àwọn ọ̀tá ẹ̀ wọn ò ní mọ ìrònú ẹ̀ àwọn ọ̀tá ẹ̀ wọn ò ní mọ determination ẹ̀ so tó bá fẹ́ wá jáde á jáde pẹ̀lú another dimension ni kó sì ní at least 2 to 3 years gan kò yẹ ká gbọ́ voice yẹ lólóyè Sunday Igboho kò yẹ ká gbọ́ voice yẹ ní any channel pé Sunday Igboho sọ̀rọ̀ 2 to 3 years torí àgbò tó lọ sẹ́yìn agbára ló lọ mú wá bó ṣe jẹ́ 2 to 3 years ká máa gbọ́ kó anybody ká máa rí ní channel kó ṣàwánú lẹ̀ kó máa prepare kó máa prepare ara ẹ̀ because ohun tí a fẹ́ kó ṣẹlẹ̀ sì máa ṣẹlẹ̀ that is it. bí ìbẹ̀wò bí ìkẹlẹ̀. ohun tí a fẹ́ kó ṣẹlẹ̀ ó sì máa ṣẹlẹ̀. kí ló tẹ́ fi sọ bẹ́ẹ̀. àwọn ọmọ ẹrú yìí wọn ò ní gbà. àwọn wo lẹ́rú. àwọn ọmọ ẹrú àwọn àfa ńláńlá wèrè wọ̀nyí wọn ò ní gbà. bíi ti bò. wọn ò fẹ́ jẹ́ kí ilẹ̀ Yorùbá ní òmìnira. wọ́n fẹ́ bà gbogbo ẹ̀ jẹ́ ni kó tó padà sí kinní wọn lọ́hún ọ̀dọ̀ náà tí wọ́n lọ́hún tó ọ̀hún náà ti wá àwọn ọmọ Fúlàní ni. gbogbo wọn sì ń padà lọ wọ́n sì máa lọ sí kíní Nìjẹ̀ wọn wọ́n sì padà lọ sọ́hún. They are planning to bring in Sharia law now and it's not going to work. Sharia law bó o. Kò ní ṣiṣẹ́. Wọ́n try àti implement ẹ̀ ní ọ̀dọ̀ wa bí kò jẹ́ lè ṣiṣẹ́ bí. Kì í ṣe àṣà wa kì í ṣe ẹ̀sìn wa kí ọmọ ọkùnrin kó lọ fẹ́ obìnrin ọmọ tí ò tìjú báyìí ọmọ ọdún 6 ọmọ ọdún 8 ọmọ ọdún 9 wọ́n fẹ́ implement system yẹn. ọmọ bá sùn. wọ́n fẹ́ gbé wá sọ̀dọ̀ wa bọ̀tà wa ò ní gbà ẹrú ni wọ́n ìwà wọn ò dáa ohun tó fẹ́ gbé wọlé Yorùbá nígbà fún wọn Olúwẹ̀rí ò ní gbà fún wọn bó ṣe jẹ́ nìyẹn ìṣẹ̀ṣe ni tiwa nílẹ̀ Yorùbá ẹ̀sìn àjòjì tán lọ gbé wá yìí kò yé wa kán dá padà síbi tó ti gbé wá àfẹ́ tán bá jẹ́ fẹ́ ṣe kán lọ north kán lọ Nìjẹ̀ kán kúrò lọ́dọ̀ wa bí àfẹ́ wọn that is it. nínú ọ̀pọ̀lọpọ̀ comment tí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń comment báyìí nǹkan tó ń sọ bẹ́ẹ̀ ni pé olóyè Sunday Igboho sọ́ra ẹ o náà ń sọ sọ́ra rẹ o kíyèsára o wọ́n tó ti dé o kílẹ̀ bí sọ̀rọ̀. àti sọ síwájú kó sọ́ra náà ní kókó kó má sọ̀rọ̀ kó má bá anybody sọ̀rọ̀ ìpinnu ohun tó fẹ́ ṣe kó wà ní ikú ẹ̀ mo fún ní ọdún kan ọdún 7 ọdún 3 kó má jáde sọ̀rọ̀ kó má bá anybody sọ̀rọ̀ kó má múra sínú ohun tó bá máa ṣẹlẹ̀ kó má get prepared kò tó bá ń sọ̀rọ̀ báyìí wọ́n máa get ẹ̀ wọ́n máa wiki point ẹ̀ wọ́n máa bí tó máa gbà wọlé sí lára bó ṣe ṣe lọ́jọ́ sí bọ̀ tó ti gbọ́n díẹ̀ báyìí. ẹni pé ibi tán lọ yẹn pé olóyè Sunday Igboho sọ kankan. kò gbúdọ̀ sọ̀rọ̀ ẹ wo kíní yẹn délẹ̀. kò gbúdọ̀ sọ̀rọ̀ kò gbúdọ̀ sọ̀rọ̀. tó bá sọ̀rọ̀ kí ló lè ṣẹlẹ̀. wọ́n ní rìkọ́dà sàpò bọ́n ṣe wà yẹn wọ́n fẹ́ wá gbọ́ èrò ọkàn ẹ̀ ní. àwọn bàbá yẹn ò dáa bọ́n ṣe ṣàgbádá ńláńlá yẹn ibi ló wà nínú wọn. àwọn ni wọ́n wá kíní lé wọ́n wá ìgbà tó wà níbi tó wà lọ́n tí wọ́n gbà kó wọ kọ́ńtì ṣé wọ́n lọ bá lọ́n lọ kíní. ìgbà tó wà náà wọ́n kágbádá wọ́n fẹ́ lọ kí níbo. kò yẹ kó gbà kan wọ compound tó bá jẹ́ ẹ̀mí ni wọn ò ní wọ compound. láwọn wo. àwọn àfáà yẹn àwọn náà ló dá wàhálà sí tó yẹ pé kò lè padà sí ìlú bàbá ẹ̀. àwọn ni wọ́n yọ kúrò ó wọnú ìlú tán wọ́n tún bọ̀ wọ́n ní wọ́n fẹ́ wá kí mú kí ni tó bá jẹ́ ẹ̀mí ni
máa tú ajá sílẹ̀ fún wọn ni ajá ó ba ayé wọn jẹ́ àwọn lórí burúkú ẹ̀ àwọn ló ń ba Nàìjíríà jẹ́ sí. torí Olúbàdàn ẹja kí Olúbàdàn kádé ó pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ irun kẹrẹ á jẹ títà dogi ni bàbá yẹn á tọ́ láyé á gbó lórí àléfà yẹn ó ronú pé ọmọ tiwa mà nìyí ọmọ tiwa báwo la ṣe fẹ́ ṣe mo gbóṣùbà kàrẹ fún president wa Bọ́lá Ahmed Tinubu ọmọ olódò jẹ ó lọ bá ǹjẹ́ gbà kó máa padà sí ilẹ̀ bàbá ọ̀kọ́ lóye Ìgbòho kó ṣọ́ra láàárín ọ̀tá ló sì wà. ṣé wọn tí ì sọ̀rọ̀ jù báyìí olóyè Ìgbòho wọn tí ì sọ̀rọ̀. èmi gan mọ̀ ń mọ́nítọ̀ wọn ò tí mo mọ́nítọ̀ wọn spiritually wọn ò tí ì sọ̀rọ̀ jù. àdó náà wọ́n ní ẹ̀bùn ọ̀rọ̀ sísọ. wọ́n ní ẹ̀bùn ni. bọ̀ tó bá ti pọ̀ jù èèyàn á gẹ̀ tí wọn ayé ò ní rí mú. àṣẹ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìkan wá ń sọ̀rọ̀ kan wọ́n ní lásìkò yìí wọ́n lọ yẹ kí ọmọ Yorùbá náà múra lẹ̀. káàtì ẹ̀ mọ́ fi tolóyè Sunday Igboho nìkan sí. èyí tí ń ṣẹlẹ̀ ní káàkiri wọ́n tún lọ sí ibìkan lẹ́kìtì lẹ́nu ọjọ́ mẹ́ta lọ́ọ̀dì 29 oṣù tá a lò lọ yìí wọ́n lọ ra gabó àwọn kan bẹ̀. gẹ́gẹ́ bí ọmọ Yorùbá kí ni nǹkan táwọn ẹ̀kọ́ àmọ́ pèpè àlẹ́. ẹ mọ tó ṣẹlẹ̀ sáà ilẹ̀ Yorùbá tó ń dàrú lọ lọ́wọ́lọ́wọ́ yìí ọwọ́ ara wa la fi fà á o. kí ló tóbi kí ló tẹ̀fi sọ bẹ́ẹ̀. tàbá ní Yorùbá àwa ìkálẹ̀ náà àwa lára Yorùbá but now anything tó bá ṣẹlẹ̀ lọ wọn kárí wa log níbí. ẹ ti sọ́rí. wọn kárí wa log àwọn iṣẹ́ ṣe wà lọ́dọ̀ wa nílẹ̀ kálẹ̀ ń bì iṣẹ́ ṣe wà a sì ní mi ò mọ̀ but a sì rẹ́ni tó mọ iṣẹ́ oyin kó rán oyin lọ síbì kan kó lọ ta èèyàn. àtàpá. a sì mọ àwọn tó sì máa bàbá tó sì máa sì wà nílẹ̀ kálẹ̀. so anything tó bá ṣẹlẹ̀ ẹ jẹ́ kó carry wa along ìjà kì í sì jà ẹnìkan ìjà gbogbo wa ni ìjà gbogbo wa ni Olúwẹ̀rí á jẹ́ bá wa ṣẹ́gun bó ṣe jẹ́ nìyẹn. àṣẹ ẹ jẹ́ ká kú ṣe báyìí ìbéèrè sì pọ̀ tí wọ́n bí ń léèrè ṣùgbọ́n ẹja tẹ̀sí. bring in Sharia law now and it's not going to work. Sharia law bó o. kò ní ṣiṣẹ́ wọ́n try àti implement ẹ̀ ní ọ̀dọ̀ wa bí kò jẹ́ lè ṣiṣẹ́ bí kì í ṣe àṣà wa kì í ṣe ẹ̀sìn wa kí ọmọ ọkùnrin kó lọ fẹ́ obìnrin ọmọ tí ò tí jù báyìí ọmọ ọdún 6 ọmọ ọdún 8 ọmọ ọdún 9 wọ́n fẹ́ implement system yẹn ọmọ bá sùn. wọ́n fẹ́ gbé wá sọ́dọ̀ wa bọ̀tà wa ò ní gbà ẹrú ni wọ́n. pọ́blẹ́mù yìí ò ní lè mọ ọ̀kọ́ tó bá jẹ́ pé kábíyèsí jẹ́ ẹnìkan tó jẹ́ pé ó gbéṣẹ̀ ṣe ẹ̀dá ní. àwọn ọba kan wà nílẹ̀ Yorùbá tí wọ́n lè jí gbé o. àwọn ọba kan wà nílẹ̀ Káàárọ̀ Oòjíire tí ẹnìkan kan ò lè jí gbé ó wà dáadáa nílẹ̀ Yorùbá tó jẹ́ wípé nǹkan tí wọ́n gbé dání ẹrú ni wọ́n. ìwà wọn ò dáa n tó fẹ́ gbé wọlé Yorùbá nígbà fún wọn Olúwẹ̀rí ò ní gbà fún wọn. bó ṣe jẹ́ nìyẹn ìṣẹ̀ṣe ni tiwa nílẹ̀ Yorùbá ẹ̀sìn àjòjì tán lọ gbé wá yìí kò yé wa kán dá padà síbi tó ti gbé wá àfẹ́ tán bá jẹ́ fẹ́ ṣe kán lọ north kán lọ Niger kán kó lọ́dọ̀ wa bí àfẹ́ wọn that is it. nínú ọ̀pọ̀lọpọ̀ comment tí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n comment gbé dání dá wọn lójú yálà ọjọ́ ọba tó wá láti ìlú òyìnbó ọjọ́ ọba tó ń fi owó jẹ ọjọ́ ọba tó jẹ́ pé ìwọ ni fámú ọjọ́ ọba tó jẹ́ pé ìwọ ni Ṣàngó mú ntọ́ bá rí kó mú ọ ohun tí mò ń ṣàlàyé ni wípé báwo ló ṣe gbé ìṣẹ̀ṣe àti àyà níní báwo ló ṣe gbé dání nílùú tí wọ́n ti bí ọ. àwọn nǹkan tí mò ń sọ yìí kì í jẹ́ kí ìyà kó lè jẹ aráàlú kì í jẹ́ kí ìyà kó lè jẹ ìlú tí ọba yẹn bá jẹ ọba lé lórí. nínú ọ̀pọ̀lọpọ̀ comment tí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n comment báyìí nǹkan tó ń sọ bẹ́ẹ̀ ni pé olóyè Sunday Igboho sọ́ra ẹ o náà ń sọ sọ́ra rẹ o kíyèsára o wọ́n tó ti dé o kílẹ̀ rí sọ̀rọ̀. àti sọ síwájú kó ṣọ́ra náà ní kókó kó má sọ̀rọ̀ kó má bá anybody sọ̀rọ̀ ìpinnu ohun tó fẹ́ ṣe kó wà ní ikú ẹ̀ mo fún ní ọdún kan ọdún 7 ọdún 3 kó má jáde sọ̀rọ̀ kó má bá anybody sọ̀rọ̀ kó má múra sínú ohun tó bá máa ṣẹlẹ̀ kó má get prepared kò tó bá ń sọ̀rọ̀ báyìí wọ́n máa get ẹ̀ wọ́n máa wiki point ẹ̀ wọ́n máa bí tó máa gbà wọlé sí lára bó ṣe ṣe lọ́jọ́ sí bọ̀ tó ti gbọ́n díẹ̀ báyìí. ẹni pé ibi tán lọ yẹ pé olóyè Sunday Igboho ọ̀sán kankan. kò gbúdọ̀ sọ̀rọ̀ ẹ wo kíní yẹn délẹ̀. kò gbúdọ̀ sọ̀rọ̀ kò gbúdọ̀ sọ̀rọ̀. tó bá sọ̀rọ̀ kí ló lè ṣẹlẹ̀. wọ́n ní rìkọ́dà sàpò bọ́n ṣe wà yẹn wọ́n fẹ́ wá gbọ́ èrò ọkàn ẹ̀ ní. àwọn bàbá yẹn ò dáa bọ́n ṣe ṣàgbádá ńláńlá yẹn ibi ló wà nínú wọn. àwọn ni wọ́n wá kí nílé wọ́n wá
ìgbà tó wà níbi tó wà lọ́n tí wọ́n gbà kó wọ kọ́ńtì ṣé wọ́n lọ bá lọ́n lọ kí ni. ìgbà tó wà náà wọn kágbádá wọn fẹ́ lọ kí níbo. kò yẹ kó gbà kan wọ compound tó bá jẹ́ ẹ̀mí ni wọn ò ní wọ compound. láwọn wo. àwọn àfáà yẹn àwọn náà ló dá wàhálà sí tó yẹ pé kò lè padà sí ìlú bàbá ẹ̀. àwọn ni òkè wọn yọ kúrò ó wọnú ìlú tán wọn tún bọ̀ wọn ni wọn fẹ́ wá kí fún kí ni tó bá jẹ́ ẹ̀mí ni máa tú ajá sílẹ̀ fún wọn ni ajá ó ba ayé wọn jẹ́ àwọn lórí burúkú ẹ̀ àwọn ló ń ba Nàìjíríà jẹ́ sí. torí Olúbàdàn ẹja kí Olúbàdàn. kádé ó pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ irun kẹrẹ á jẹ títà dogi ni bàbá yẹn á tọ́ láyé á gbó lórí àléfà yẹn ó ronú pé ọmọ tiwa mà nìyí ọmọ tiwa báwo la ṣe fẹ́ ṣe mo gbóṣùbà kàrẹ fún president wa Bọ́lá Ahmed Tinubu ọmọ olódò jẹ ó lọ bá ǹjẹ́ gbà kó máa padà sí ilẹ̀ bàbá ọ̀kọ́ lóye Ìgbòho kó ṣọ́ra láàárín ọ̀tá ló sì wà. ṣé wọn tí ì sọ̀rọ̀ jù báyìí olóyè Ìgbòho wọn tí ì sọ̀rọ̀. èmi gan mọ̀ ń mọ́nítọ̀ wọn ò tí mo mọ́nítọ̀ wọn spiritually wọn ò tí ì sọ̀rọ̀ jù. àdó náà wọ́n ní ẹ̀bùn ọ̀rọ̀ sísọ. wọ́n ní ẹ̀bùn ni. bọ̀ tó bá ti pọ̀ jù èèyàn á gẹ̀ tí wọn ayé ò ní rí mú. àṣẹ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìkan wá ń sọ̀rọ̀ kan wọ́n ní lásìkò yìí wọ́n lọ yẹ kí ọmọ Yorùbá náà múra lẹ̀ káàtì ẹ̀ mọ́ fi tolóyè Sunday Igboho nìkan sí èyí tí ń ṣẹlẹ̀ ní káàkiri wọ́n tún lọ sí ibìkan lẹ́kìtì lẹ́nu ọjọ́ mẹ́ta lọ́ọ̀dì 29 oṣù tá a lò lọ yìí wọ́n lọ ra gabó àwọn kan bẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá kí ni nǹkan táwọn ẹ̀kọ́ àmọ́ pèpè àlẹ́. ẹmọ tó ṣẹlẹ̀ sá ilẹ̀ Yorùbá tó ń dàrú lọ lọ́wọ́lọ́wọ́ yìí ọwọ́ ara wa la fi fà á o. kí ló tóbi kí ló tẹ̀fi sọ bẹ́ẹ̀. tàbá ní Yorùbá àwa ìkálẹ̀ náà àwa lára Yorùbá but now anything tó bá ṣẹlẹ̀ lọ wọn kárí wa log níbí. ẹ ti sọ́rí. wọn kárí wa log àwọn iṣẹ́ ṣe wà lọ́dọ̀ wa nílẹ̀ kálẹ̀ ń bì iṣẹ́ ṣe a sì ní mi ò mọ̀ but a sì rẹ́ni tó mọ iṣẹ́ oyin kó rán oyin lọ síbì kan kó lọ ta èèyàn. àtàpá. a sì mọ àwọn tó sì máa bàbá tó sì máa sì wà nílẹ̀ kálẹ̀ so anything tó bá ṣẹlẹ̀ ẹ jẹ́ kó kárí wa along ìjà kì í sì jà ẹnìkan ìjà gbogbo wa ni ìjà gbogbo wa ni Olúwẹ̀rí á jẹ́ bá wa ṣẹ́gun bó ṣe jẹ́ nìyẹn. àṣẹ ẹ jẹ́ ká kú ṣe báyìí ìbéèrè sì pọ̀ tí wọ́n bí ń léèrè ṣùgbọ́n ẹja tẹ̀. now problem yìí ò ní lè mọ ọkọ̀ tó bá jẹ́ pé kábíyèsí jẹ́ ẹnìkan tó jẹ́ pé ó gbéṣẹ̀ ṣe ẹ̀dá ní. àwọn ọba kan wà nílẹ̀ Yorùbá tí wọ́n lè jí gbé o àwọn ọba kan wà nílẹ̀ Káàárọ̀ Oòjíire tí ẹnìkan kan ò lè jí gbé ó wà dáadáa nílẹ̀ Yorùbá tó jẹ́ wípé nǹkan tí wọ́n gbé dání dá wọn lójú yálà ọjí ọba tó wá láti ìlú òyìnbó ọjí ọba tó ń fi owó jẹ ọjí ọba tó jẹ́ pé ìwọ ni fámú ọjí ọba tó jẹ́ pé ìwọ ni Ṣàngómú ní tó bá rí kó mú ọ ohun tí mò ń ṣàlàyé ni wípé báwo ló ṣe gbé ìṣẹ̀ṣe àti àyà níní báwo ló ṣe gbé dání nílùú tí wọ́n ti bí ọ àwọn nǹkan tí mò ń sọ yìí kì í jẹ́ kí ìyà kó lè jẹ aráàlú kì í dẹ̀ jẹ́ kí ìyà kó lè jẹ ìlú tí ọba yẹn bá jẹ ọba lé lórí àwọn ọba kan wà tí ìṣẹ̀lẹ̀ kan bá ṣẹlẹ̀ pa nílùú wọn sá lọ òkè òkun nù torí látijọ́ ọ̀rọ̀ ọba jíjẹ nílẹ̀ Yorùbá ẹ̀yin ọba ẹ̀yin lẹ lè ràn wá lọ́wọ́ kí ìyà má lè jẹ ọmọ ìlú yín àwọn èèyàn àwọn aráàlú yín tán wà lábẹ́ yín ẹ̀yin lẹ lè ràn wá lọ́wọ́ kí ìyà má lè jẹ wọ́n lọ́nà wo sì ni láti lè ṣùgbà wọn òkè ṣé mọ̀ pé ọba míì tí wọ́n bá ń ṣe ọdún Ògún nílùú ẹ̀ kò ní jáde ta kò ní participate mẹ́ ọba míì tí wọ́n bá ń ṣe ọdún Ṣàngó nílùú ẹ̀ kò ní jáde síta. Olóyè Sunday Igboho Olúwẹ̀rí àgbèjà ẹ ó ti gbé ẹ léèkì tí ẹ ò ní bàjẹ́ ó ń jìjàgbara ó ń try kílẹ̀ Yorùbá má bá bàjẹ́ ayé ẹ náà ò ní bàjẹ́ Olúwẹ̀rí á ṣègbélẹ̀ nìyẹn ọ̀tàlẹ́mọ̀ là á ṣègbélẹ̀ nìyẹn ẹnikẹ́ni tó bá robi rò ẹ́ ẹnìyàn fúri ara ẹ̀ gbé kò sí bàtà ló máa lèkè odò òkèké lèkè ọ̀kẹ́ wàá lèkè ọ̀tá ẹ̀ ṣùgbọ́n kí Olóyè Sunday Igboho kó ṣọ́ra kì í ṣe gbogbo àwọn tó bá wá tẹlifáìsì ẹ̀ tó bá wá interview fún láì máa sọ̀rọ̀ fún bíi ti bò ó tó bá bá a sọ̀rọ̀ tó bá bí ní question méjì mẹ́ta kó mà dáhùn jẹ́ yọ kan. yóò ní nǹkan tẹ̀rí tẹ̀rí sọ bẹ́ẹ̀. ìdí ni pé most of àwọn tó wá ń bà yẹn wọ́n wá ń gbọ́rọ̀ ẹnu ẹ̀ ni wọ́n wá máa bi tó wọ́n wá ń wà dé ibi tó fì sí ibi tó wíìkì sí
àti opinion àti ìrònú èròǹgbà ẹ̀ òun náà fẹ́ mà. Wọ́n ń wà díẹ̀ wò ṣé ó sì kùn ni ṣé ó sì lágbára ni kí ló fẹ́ ṣe báyìí lè tó ń tu sílẹ̀ báyìí kí ló tún fẹ́ ṣe ṣé ó tún fẹ́ bẹ̀rẹ̀ sí jà ni ó tún fẹ́ máa pa àwọn Fúlàní ni ó tún fẹ́ máa lé wọn ni. Àwọn yẹn wọ́n wá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ wọ́n wá fi òkú ọ̀rọ̀ stupid statement wọ́n wá fi gba original lẹ́nu ẹ̀. Àwọn tó bá wá ń televise ẹ̀ tó bá wá interview ẹ̀ kó ṣọ́ra láti máa bá wọn sọ̀rọ̀ kó má jẹ́ tú ọ̀rọ̀ inú ẹ̀ fún gbogbo wọn. Ìyẹn olóyè Sunday kó rọra máa sọ̀rọ̀ ní ìwọ̀nba nǹkan tí àwọn ọmọ Yorùbá fi fẹ́ hètì ẹ̀ tẹ́lẹ̀ nìyẹn. Kí ló dé tẹ́ fi sọ bẹ́ẹ̀? Ó ti sọ̀rọ̀ jù. Bíi ti báwo? He talk too much tó bá fẹ́ sọ̀rọ̀ kó rọra máa bá èèyàn sọ̀rọ̀ kó má tilẹ̀ gbà àwọn mídíà láàyè. Ok eléyà wá máìkì bíi 10 á wà lẹ́nu ẹ̀lẹ́kan á máa bá gbogbo wọn sọ̀rọ̀. Àwọn yẹn gbogbo wọn enemy ni wọ́n, most of them they are Fulanis. Wọ́n fẹ́ wá mọ èròǹgbà ẹ̀ wọ́n fẹ́ wá mọ èrònú ẹ̀ kó rọra máa bá wọn sọ kó sọ̀rọ̀ lè tó ń padà wá yìí o wọn ò wá ẹjọ́ wọn ò wá ìjà wọn gan fẹ́ sinmi wọn ò lágbára ogun mọ́ mi ò jagun mọ́ mi ò ní wọ́n so wọn ò ní wá mọ èrònú ẹ̀ but kó a sọ pé mi ò ní gbà yet mi ò ní gbà wọ́n wá lọ máa múra ẹ̀ wọ́n á lọ máa ṣèwádìí ẹ̀ kí olóyè Sunday Igboho kó ṣọ́ra fún ọ̀rọ̀ sísọ kọ́rọ̀ ẹ̀ máa pọ̀ jù àwọn tàlérò malẹ̀ wọ́n tilẹ̀ ni o. Ọ̀dà tẹ bá wò bàbá lórí ọ̀rọ̀ pé kólóyè Sunday mọ́ sọ̀rọ̀ jù yìí tá a bá wò dáadáa àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ń wá wọn wálé wọn mo dẹ̀ rí pé wọ́n. àwọn Fúlàní àwọn Mùsùlùmí tó wà yẹn ọ̀tá Sunday Igboho ló jẹ́ wọ́n kàn wé gèlè ńláńlá yẹn tó ní àwọn ṣèèkì àwọn kìnní they are liar. Wọ́n wá miss gbogbo àlùwàlá olóògbò àti kẹ́ranjẹ ni o wọ́n wá miss láti wọlé sí lára ni. Wọ́n ṣe ilé wọ́n tún ṣe òde àwọn tó bá gbọ́ lẹ́nu ẹ̀ nílé ẹ̀ àwọn náà látún gbé lọ sọ́dọ̀ àwọn colleague sí wọn. So wọ́n fẹ́ wá gbọ́ ìrònú ẹ̀ ni wọ́n kàn ní wọ́n wá ké wọ́n wá bayọ̀ wọ́n parọ́ if care is not taken gan there is recorder in their pocket tó fi ń rẹ́kọ̀dù ọ̀rọ̀ ẹnu ẹ̀. Kọ̀dẹ̀ sọ̀rọ̀ kankan ó ti lọ́gbọ́n díẹ̀ nìyẹn ó ti kọ́gbọ́n bàbá wa Olúbàdàn á dáa fún o. Olúbàdàn. Ó ti kọ́gbọ́n díẹ̀ ó ti mọ̀ pé inú ọ̀tá ló ń wà tó bá jẹ́ tẹ́lẹ̀ ní bó ṣe wá sílẹ̀ yẹn ọmọ pé a máa bá wọn sọ̀rọ̀ a máa tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ sílẹ̀ but ó ti kọ́gbọ́n díẹ̀ but yet we have to let him know pé ohun tó dán kọ́ ni wúrà gbogbo tó dán kọ́ ni wúrà kó má wọ́n ṣe wé gèlè wọ́n wé òṣùnkà yẹn kó má fi bẹ́ẹ̀ kó má fi inú hàn wọ́n ọ̀tá ni wọ́n jẹ́ àwọn anybody tó bá ti jẹ́ Muslim ọ̀tá Yorùbá ni wọ́n jẹ́. Wọ́n dẹ̀ jẹ́ ká wò lóòótọ́ náà kì í ṣe gbogbo mùsùlùmí gbogbo wọn pátá lèyìn mú ọjà ẹ̀ta bá ní káwọ́ gbà yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì tí wọ́n ń wá kírísítẹ̀ náà ń wá sọ́dọ̀ ẹ̀ àwọn mùsùlùmí náà ń wá aláṣẹ àbáláyé náà ń wá sọ́dọ̀ olóyè Sunday Igboho ọ̀pọ̀lọpọ̀ wọn gbà tí olóyè Sunday Igboho sì ń lé ipa wo làwọn kó àlọ́ àwọn tán lọ́wọ́ tán wá sọ́dọ̀ Sunday Igboho. ẹ ṣe rí tèmi lèmi mọ̀ èmi mà pé àwọn oníṣẹ̀ṣe wọ́n dúró wọ́n jẹ́ ṣàdúrà àwa náà ṣàdúrà ṣebí mo ti ṣàdúrà fún ní bíbá bí àwọn oníṣẹ̀ṣe ṣe ń ṣe ni àwọn oníṣẹ̀ṣe bá ṣe á fàdúrà ràn lọ́wọ́ pé kó lè padà kó lè gba òmìnira bẹ́ẹ̀ làwọn Christian náà ṣe but àwọn Muslim ò fẹ́ kó padà wá ìdí ni pé ó dàbí pé àwọn tó fẹ́ bájà jù at least 80% of them they are Muslim. ẹ mà pé darandaran. ọ̀pọ̀lọpọ̀ ọba mi nílẹ̀ Yorùbá ẹ jẹ́ ká sòótọ́ ọ̀rọ̀ fúnra wa òrìṣà ìlú wọn ó ti gbé dànù ó ní wọn gbọ́dọ̀ ṣe nǹkan kan tó ń jẹ bẹ́ẹ̀ tó jẹ mọ́ bẹ́yẹn mọ́ nílùú wọn. àwọn nǹkan tá a dẹ̀ ń sọ yìí ó ń pa ilẹ̀ Yorùbá ó ń pa wá lára. tẹ́ bá dé ilẹ̀ Kwara lénìí àwọn ajínigbé ń bẹ ń Kwara wọ́n ń terrorize Kwara wọ́n ń terrorize Èkìtì Kwara Èkìtì àtàwọn apá àbẹ̀kan nílẹ̀ Yorùbá míì. so kí àwa tá a wá jí ọmọ Yorùbá yòókù ká mọ́ sun àsọ̀para. mo lọ sílùú kan kò tí ì pẹ́ kò pẹ́ yẹn ní Kwara State ìgbà tí mo débẹ̀ kò sẹ́ni kankan tí ó sọ fún mi wípé àwọn ajínigbé ń da ìlú ìlàmù kí mi gan tó mọ̀ nígbà tí mo débẹ̀ kò sẹ́ni kankan tí ó sọ fún mi wípé wọ́n ní pọ́blẹ́mù ajínigbé nílùú yìí àwọn aráàlú yẹn dẹ̀ nìyí àwọn náà jókòó tó fi kan ara ọba wọn jókòó taratara so ọba ilẹ̀ Yorùbá gbọ́dọ̀ jẹ́ ọba kan tó jẹ́ wípé ó láyà ẹ bá fẹ́ jọba nílẹ̀ Yorùbá kì í ṣe pé a fẹ́ mọ ìjọba pé wọ́n fẹ́ mọ mú báírò lọ́wọ́ ọ̀rọ̀ tí kò lọ́rọ̀ báírò lásìkò tá a wà yìí
ọ̀rọ̀ ti dọ̀rọ̀ ìṣẹ̀ṣe nílẹ̀ káàárọ̀ òjìire, ọ̀rọ̀ ti di pé ká gbé ìṣẹ̀ṣe dání, kí wọn náà ṣe ìṣẹ̀ṣe. Tó bá jẹ́ pé tutù lẹ fẹ́ ṣe ni, tó bá jẹ́ pé orò lẹ fẹ́ gbé ni, káwọn ajínigbé àti àwọn kí lórúkọ ajínigbé pẹ̀lú àwọn dáràndáràn kán má lè wọlé sí yín lára nílẹ̀ bàbá yín. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìrírí láti rí, ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú láti rí, débi pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú yẹn ni àwọn ajínigbé ti hẹ́ńtà. Kí ló sì fà á? Ọba ìlú mi gan ò sí nílé. Ọba tó bá jọba sílùú Nàìjíríà, ọba tó bá jẹ sílẹ̀ Yorùbá, kí ni ń wá l'Amẹ́ríkà? Ọba ò kí ń travel, yọmọ yọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́nu. Ọba ò kí ń travel, ilé lọba máa ń wà. Tọ́ba bá lọ láàrin ijọ́ kejì ijọ́ kẹta tó ti gbọ́dọ̀ padà sílùú, torí ọ̀pọ̀lọpọ̀ àwọn orò, àwọn ètùtù kan wà tó jẹ́ wípé wọ́n gbọ́dọ̀ ṣe nínú ìlú tí ọba fúnra ẹ̀ gbọ́dọ̀ wà ń bẹ̀. Torí ọ̀pọ̀lọpọ̀ ọba míì wọn mọ nǹkan tí wọ́n jọba lé lórí. Mi ò bú ẹ̀yin kábíyèsí o, ṣùgbọ́n mo kàn fẹ́ jẹ́ kí ètò yìí mo fẹ́ kó kọjá lọ sáàrin àwọn lọ́balọ́ba ni nílẹ̀ káàárọ̀ òjìire, àtàwọn baálẹ̀ pẹ̀lú àwọn ọlọ́jà. Ọ̀pọ̀lọpọ̀ kábíyèsí mi ò mọ nǹkan tó jọba lé lórí. Bọ́yọ̀ kan rò pé kéèyàn kan jọba, kéèyàn kan jáwé. ìtàlẹ́ máa lẹ̀ máa jí wọn ní èmi fúnra mi yẹ síwájú ẹ̀ máa jí wọn mí ọ̀nà yóò wá ká yà ẹ́ máa jẹ́ jí wọn ẹ̀ mú yà ẹ́ máa jẹ́ jí bàjẹ́ wọn láti hàn ẹ́ fẹ́ ni jẹ́jẹ́ jí hàn èmi láti hàn mẹ́ fẹ́ ni ìhàn yẹ́ ṣe ń dẹ̀ ń gbègà mẹ́ga jẹ́ mú tọ́jú ẹ̀yìn yẹ́ ṣe ń ẹ́ dédé òun dẹ̀ ń gbègà mẹ́ga ẹ̀yìn jẹ́ mú tọ́jú lé tọ́jú ọ̀nà ẹ̀ yẹ́ ṣe ní láì máa jẹ́ jí wọn wá o dídá àwọn ayé bẹ́ẹ̀ jẹ́ èrò wá máa jẹ́ wàhálà ṣẹlẹ̀ ó wọn àwọn ayé abátifọ̀ jẹ́ tú ilẹ̀ ayélujára jẹ́ bá wa tú wọn ẹ̀dẹ̀ lẹ́rùn jẹ́ tú wọn òmùpọ̀n jẹ́ tú wọn máa pọ̀ ẹ̀ jẹ́ tú wọn àwọn ayé abájẹ̀fọ̀ jẹ́ gbé òde olúwẹ̀rí dídè jẹ́ dè ńgáyín búmo ti fọ̀ jẹ́ dé olúwẹ̀ jẹ́ dé yín bá ti fọ̀ olúwẹ̀rí dáríjì jèbù olúwẹ̀ jẹ́ ẹ̀yìn ló wà nù ìyá báyìí bá ẹ̀fọ́ níbi jẹ́ ká gbọ́ o ṣùgbọ́n àwọ̀tá máa pọ̀ màjá ayé gbọ́ ẹ̀yìn wá làwa sì bàjẹ́ mi lójú ẹ o má gbà bọ́dé o má gbà bọ́dé o ọjọ́ yìí ifá bá ti pọ́ lóòótọ́ ó dẹ̀kun bẹ̀tẹ̀bẹ̀tẹ̀ jíjẹ bó ti gbà má ti pa mí ẹ̀tọ́ náà bọ́ ẹ níbẹ̀ yìí o mẹ́tì nọ́mà yóò ti lè bọ́ ẹ o ṣùgbọ́n jí bọ́ ẹ dàgbà dàrígbó jí mú ẹ lọ́mọ ọwọ́ ìyẹn mo bá ẹ fọ yín olúwẹrí. Bàbá ẹ ṣàdúrà kí náà pè lólúwẹrí. olúwẹrí máa gbóòjò olúwẹrí là ń wò yín. Délé. olúwẹrí túmọ̀ sí pé olúwẹrí àpapọ̀ orúkọ ni tá a bá sọ pé olúwẹrí àpapọ̀ orúkọ ni olúwẹrí. kí ni pàtàkì olúwẹrí. pàtàkì olúwẹrí to safeguard kó tọ́jú èèyàn kó gbé ènìyàn tá a bá rí ọ̀tá tó ń bọ̀ kó ṣẹ́gun ọ̀tá kó rẹ̀yìn ó di èèyàn ó dẹ̀ tún máa ń pèsè fún yàn bí èèyàn bá ti ń fi inú mímọ́ tó bá ti fi ń bọ olúwẹrí ayélujára wà òmùpọ̀n wà màpò rẹ̀ wà omi ńlá wà kòjẹ̀gbẹ́ wà lọ́kọ́ wà ó pọ̀ bọ̀ tá a bá fẹ́ pa gbogbo wọn pọ̀ a pè ní olúwẹrí bọ̀tò olúkànùkú ló ní orúkọ tiẹ̀. lórúkọ títí yín. níbi báyìí ayélujára nìyí. ok ayélujára ni mo gbé kámẹ́rà sí. ayélujára bàbá tá a pè ayélujára nìyẹn so òmùpọ̀n wà níbí yìí ọmọkàn dà. òun nìyí omi ńlá wà omi ńlá dà. òun ló tẹ̀lé yẹn gbogbo wọn tẹ̀léra ni lẹ́rùn nìyí kí lẹ́gbẹ̀ẹ́ yẹn. lẹ́rùn ẹ̀dẹ̀ lẹ́rùn lẹ́rùn. gbogbo wọn náà olúwẹrí but lúkàkún ló wá ní orúkọ tiẹ̀ lúkàkún ló ní ojúṣe tiẹ̀ ayélujára báyìí ibi tó specialize lé ni pé tó ti lágbára jù àárín tọkọtaya. bí ti bá wò. tí ọkùnrin bá sọ pé kí ayélujára pa ìyàwó òun tó bá lọ ọmọ lẹ́yìn tí ọkùnrin bá tún lọ bá ìyàwó ẹ̀ sùn olúwẹrí yẹn á mú ọkùnrin yẹn tó pé ó ti pe ayélujára òun ló wà láàárín méjì tọkùnrin àti obìnrin bá ti bára wọn sùn ayélujára ló wà láàárín méjì wọn so tá a bá ti pè é ayélujára ló máa pa ẹnì yìí tó bá lọ bá ẹnìyẹn sùn ẹnìyẹn gan ti ní problem
wọ́n ní àwọn méjì lá ẹ̀jẹ̀, tọkọtaya lá ẹ̀jẹ̀ ara wọn, ó wá di wàhálà. Tá a bá fẹ́ tú wọn sílẹ̀, ayélála ni. Ayélála ni. Bóyá o promise ẹnìkan pé o fẹ́ fẹ́, o wá fẹ́ mọ́, ẹnìyẹn wá ń dáre pé àta ló promise pé o fẹ́ fẹ́ tí o fẹ́, ó ti lọ ẹ́ mọ́lẹ̀. Tá a bá fẹ́ cancel ẹ̀gùn yẹn, ayélála ni. Torí ó ti mú ọ̀rọ̀ ọkùnrin àti obìnrin papọ̀. So iṣẹ́ tá ayélála ṣe ó pọ̀. Ó lè ṣiṣẹ́ fún ẹlòmíì láì ṣe ara àkàlẹ̀. Bóyá Tó bá sáà ti jẹ́ ọmọ ènìyàn, a ṣiṣẹ́ fún. àṣìṣe fún. Bẹ́ẹ̀ ni. Torí kíní kan yà mí lẹ́nu. Lọ́jọ́ tá a gbé kámẹ́rà wá, lọ́jọ́ yẹn kò gbà káyà. Ìdí tí ò fi gbà, ìdí tí ọmọ ká tó bẹ̀rẹ̀ ń bí, mo ti ń bá a sọ̀rọ̀. Mo dúpẹ́ tí bá sọ̀rọ̀. Ọjọ́ yẹn o tètè fẹ́ gbà mí gan, o tètè fẹ́ gbàgbọ́. So kéèyàn tún lè televise ẹ̀, kó tún lè fídíò ẹ̀. Èmi fúnra mi àti kọ́kọ́ bá aṣọ, máa ti kọ́ bẹ́ẹ̀ kó tó lè yọ̀ọ̀dá. Bò tí èmi ò bá bá aṣọ, téèyàn bá mú tipátipá ṣe, tó bá ti lè rí ìyà gan, lẹ́tà sún mi pé ẹnìyẹn rí ìyà, á padà di wàhálà náà ni. Àbí bóyá kéèyàn máa padà lọ sílé, àbí kó délé tán, ẹnìyẹn á ṣàpadà ní problem pé kí ló lọ tojú bọ̀. Ẹ̀yàn tó máa jáde fún èèyàn ni pé kí ló lọ tojú bọ̀, bàbá ń bínú níbí nìyẹn. Ọ̀dà tá a bá ní ká wò dáadáa, irú ayélujára yìí ti mi Olúwẹ̀rí yìí, orí àwọn aṣọ ń bí báyìí. Kí ló ṣẹlẹ̀? Àwọn tó Olúwẹ̀rí ti pa ni. Àwọn eléyìí ti pẹ́. Ó ní igbó tá a máa kó àwọn aṣọ lọ, bí mi ò tún fẹ́ kó wọn sínú ilé mọ́. Àwọn eléyìí gan afẹ́ ti yọ kátikọ́, ó ní ká fi lè sílẹ̀ pé ká má fọwọ́ kàn, even though àti yọ gbogbo kó lọ sínú igbó lọ́hùn. So bó ṣe ń ṣẹlẹ̀ nìyẹn. Bàmú mẹ́kì wá. Àwọn aṣọ yìí, bó ṣe wà yìí, Olúwẹ̀rí ló pa gbogbo wọn. Àwọn tó bá ti rí aṣọ níbí yìí, Olúwẹ̀rí ló pa. Kò sẹ́ni tó jẹ́ káṣọ ìwà sójú Olúwẹ̀rí lálájẹ́ pé ó ní reason. Olúwẹ̀rí ni. Ok, bóòlù ẹ ṣe mọ̀ fún Olúwẹ̀rí lọ́dọ̀ ní lọ́pàá. Ẹ mà, kìí ṣe pé tólúwẹ̀rí bá bá èèyàn jà, tó bá gbé wá sọ́dọ̀ wa, ká tó dọ́wọ́ lé iṣẹ́ yẹn, àkọ́ béèrè náà. Àkọ́ béèrè. Àmọ́ bóyá kíní yìí ò àtọ̀dọ̀ wa ni bẹ́ẹ̀. Àìmọye iṣẹ́ tún ti gbé wá síbi tí ò ṣe ti bí a ní. Olúwẹ̀rí mi ò mọ̀ nípa nǹkan tó ṣẹlẹ̀, kó sì máa wá lọ síwájú. But bóyá ẹnìkan wá síbí bá wá lọ mọ́lẹ̀. Pé àwọn tó dà wọ́n láàmú, ó gbà kó kadìẹ wá lọ mọ́lẹ̀. Tí wàhálà bá ṣẹlẹ̀ nílé ẹnìyẹn tó Olúwẹ̀rí bá dá wọn nílò, ohun tó bá kà pé wọ́n jẹ́wọ́ pé àwọn ló ń ṣe lágbájá o, àwọn ló ń ṣe lágbájá o, ẹnìyẹn mọ ibi tó ti lọ mọ́lẹ̀. So wá ní láti kó wọn padà wá síbí pé bàbá, ohun tó ń bá wá síbí lọ́jọ́ yẹn pé àwọn tó gbógun tì tó ń wá lọ mọ́lẹ̀ sí, ọwọ́ mà ti ba ẹnìkan, ó ti ń kà ó, láti mọ̀ pé àti bí ni. Torí ìwọ ló wá fẹjọ́ sùn. Ẹnìyẹn ìpá ti mú ẹnìyẹn, ó ti wá jẹ́wọ́ lọ́dọ̀ ẹ pé òun lòun ṣe é, ó jẹ́ ti mọ ibi tó lọ tẹ́lẹ̀. That is it. A kó wọn wá síbí fún ìtúsílẹ̀. Bọ̀ kì í ṣe gbogbo ẹ̀ ló máa ń gba ìtúsílẹ̀ o. Èmi yóò wá abẹ Olúwẹ̀rí ní ẹ̀ṣẹ̀ ti kún. Ikú lè rí ẹ̀ṣẹ̀. Olúwẹ̀rí máa ń sọ. Tó bá ti pọ̀ jù, tíkà bá ti pọ̀ jù. Tíkà bá ti pọ̀ jù. Kò sí ìdáríjì ẹ̀ṣẹ̀. Ó ní kan wà tó máa ń kọ nílẹ̀ kalẹ̀. Ara yá mọ́ o. Ìgbà mọ́ bá. Ló bá ẹ kú ó jẹ lọ́pọ̀ ló agoro. Aláwòrò. Ara yá mọ́ o. Ìyẹn ni pé ẹni tí bàbá ẹ̀ bá kú, tí wọn wá pe irú àwa yìí, pé ká wá lọ sọ̀rọ̀ ń bẹ̀. Ara ya wọn bọ̀ tó bá ti ní ẹ lọ pe ọba Awóyẹmí wà, ẹ lọ pe lágbájá wà, àwọn tó bá wà á bẹ̀ gan báyìí ní everybody á ṣe máa sún sẹ́yìn pé wàhálà ti dé. Bọ̀tẹ́ ẹni tí wọn bá ránṣẹ́ sí wa pé ẹ wá bá wa wò ó, aṣọ inú wọn á dùn ìtumọ̀ rẹ̀. Ẹni tí Olúwẹ̀rí bá pa, bó náà ṣe ń sin òkú ẹ̀. Inú igbó ni. Tó bá bímọ tó jẹ́ dókítọ̀, tó bímọ tó jẹ́ pòfẹ́sọ̀, tó bímọ tó ló lọ. Bó jẹ́ pásítọ̀, bó jẹ́ ṣẹ́yìkì, inú igbó la máa gbé lọ. Ká kí n sin òkú Olúwẹ̀rí sí ìlú tá a máa ti sin òkú Olúwẹ̀rí sí ìlú yẹn máa ń dàrú ni. Ire ò kì í tètè wọnú ìlú yẹn. Lẹ́ni tí Olúwẹ̀rí bá pa. Torí Olúwẹ̀rí yẹn á máa jà. Ok, ẹ wà lọ sọ òkú ẹ̀ sínú igbó. Inú igbó ni. Inú igbó. Lọ sọ òkú ẹni tán. Òkú ẹlẹ́ṣẹ̀, òkú ẹni tí màlẹ́ bá pa, inú igbó ni a kì í sin sí ìlú. Gbogbo property ẹ̀ ńkọ́? Gbogbo property ẹ̀ inú igbó. But ó wá ní àwọn kan tó yẹ pé ó máa dá sílẹ̀
pé eléyìí o wọ́n fi sílẹ̀ fún ọmọ wọn eléyìí wọ́n fi sílẹ̀ fún àwọn ọmọ lé ní wọn ò fẹ́ àkó gbogbo lọ sínú igbó nìyẹn èyí táwa aláwòrán bá fẹ́ kó wá sójú Olúwẹ̀rí tiwa nú ẹ̀ àkó síbẹ̀ èyí tó kù inú igbó lọ. kì í ṣe pé máa sin ẹ máa gbẹ́ kòtò tẹ́ gbèsè síbẹ̀. ta ló ráàyè wé wàhálà ta ló ráàyè wàhálà. ẹ ní wọlé kankan. níbo tàbá ẹ̀ fẹ́ wọ bí 1 feet 2 feet. tẹ́sẹ̀ rẹ̀ gan yọ ọ́ ta. ẹ̀sà wà tójó bá rò gbà méjì gan wàá máa wò ó níta kò sẹ́ni tó ráàyè wàhálà. ṣùgbọ́n ṣé kíní yẹn sì ń ṣẹlẹ̀ nílẹ̀ kálẹ̀ dì sí. oòrùn òun ta jòkóòtì nìyẹn òun ta jòkóòtì nìyẹn ó ń ṣẹlẹ̀ ojoojúmọ́ làwa náà bọ́ pé àwọn òṣìkà ti pọ̀ jẹ́ bá wa pa wọ́n bẹ́ẹ̀ mi ṣe gbàdúrà níbí àwọn aláwòrán míì náà tún máa gbà lórí ọlọ́dọọdọ wọn ta ti jòkóòtì nílẹ̀ kálẹ̀ nìyẹn àwa sì gbà pé Olúwẹ̀rí wà ó jẹ́ ń ṣiṣẹ́. mílíọ̀nù gbà pọ̀ wà. ó wà ó kò ṣe jẹ́ ni. òun náà ni wọ́n ń pè ní ìmọ̀lẹ̀. òun ni o òun ni wọ́n ń pè ní ìmọ̀lẹ̀. àfòmọ̀lá apá ẹ̀ àwọn nìyí nǹkan pè ní Olúwẹ̀rí apá ẹ̀ àwọn náà nìyí. ẹ dúró tẹ́ bá wò báyìí ṣé kinní yìí ṣé kò sí ẹni tí kinní bá mú kò sẹ́ni tó lè yọ kúrò lára ẹ̀. àwọn kan ní wọ́n ń try pé wọ́n ń ṣe ṣùgbọ́n èmi ò believe tó bá wẹ̀ tó bá ṣiṣẹ́ tó bá lọ á tún padà wá torí kò tí ì dé orí ìsun ẹ̀ kò tí ì débi tó yẹ kó dé tó bá lo agbára tìyẹ tó bá fi kánṣu ẹ̀ lọ́hún ká torí ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì á tún ní àìsàn yẹn jẹ̀ títún padà á tún pe ẹnìyẹn padà pé kí ni ìjẹ̀ ṣẹ́ fún mi tẹ́lẹ̀ ó ti tún bẹ̀rẹ̀ o a mà pé kò tí ì dé ibi tó yẹ kó dé so ó dìgbà tó bá dé orí ìsun ibi tó ti ń ba fíra yẹn kó tún ní àlàáfíà. àwọn Olúwẹ̀rí ló mú nìyẹn. bẹ́ẹ̀ ni. wọ́n lè bọ̀ kò síbi tí yóò ti lè lọ mú yàn tán bá bọ́. ó lọ sí ìlú òyìnbó kò síbi tí ò lè lọ. kí wọ́n lè lọ mú ẹni ẹ̀ ń lo òyìnbó. ẹni tó bá mú nílò òyìnbó yẹn sí ìlú òyìnbó náà wà sí sí. ó pàṣọ òun nìyẹn tó bá pàṣọ ọmọ pé àwa ò lè mọ̀ níbí tí wàhálà bàjẹ́ ń ṣẹlẹ̀ lọ́wọ́ à lè mọ̀ níbí. ṣé ohun tó ń ṣẹlẹ̀ nìyẹn. kódà ẹ bá ń ṣàdúrà fún olóyè Sunday Igboho. olóyè Sunday Igboho òòṣà. mo sì fẹ́ kẹ́ ẹ bá mi ṣàdúrà pẹ̀lú ìkìlọ̀ ni. olóyè Sunday Igboho Olúwẹ̀rí àgbèjà ẹ ó ti gbé ẹ léèkì tí ẹ ò ní bàjẹ́ ó ń jìjàgbara ó ń tíráì kílẹ̀ Yorùbá má bá bàjẹ́ ayé ẹ náà ò ní bàjẹ́ Olúwẹ̀rí á ṣègbélẹ̀ nìyẹn ọ̀tàlẹ́mọ̀ là á ṣègbélẹ̀ nìyẹn ẹnikẹ́ni tó bá robi rò ẹ́ ẹnìyàn forí ara ẹ̀ gbé kò sí bàtà ló máa ń lèkè odò òkèkè lèkè ọ̀kẹ́yìn wàá lèkè ọ̀tá ẹ̀ ṣùgbọ́n kí olóyè Sunday Igboho kó ṣọ́ra kì í ṣe gbogbo àwọn tó bá wá tẹlifáìsì ẹ̀ tó bá wá interview fún láì máa sọ̀rọ̀ fún. bíi ti bò ó. tó bá bá a sọ̀rọ̀ tó bá bí ní question méjì mẹ́ta kó mà dáhùn jẹ́ yọ kan. yóò ní nǹkan tẹ̀rí tẹ̀rí sọ bẹ́ẹ̀. ìdí ni pé most of àwọn tó wá ń bà yẹn wọ́n wá ń gbọ́rọ̀ ẹnu ẹ̀ ni wọ́n wá máa bi tó wọ́n wá ń wádìí ibi tó fì sí ibi tó wíìkì sí àti opinion àti èròǹgbà ẹ̀ òun náà fẹ́ mà wọ́n ń wà díẹ̀ wò ṣé ó sì kùn ni ṣé ó sì lágbára ni kí ló fẹ́ ṣe báyìí lè tó ń tu sílẹ̀ báyìí kí ló tún fẹ́ ṣe ṣé ó tún fẹ́ bẹ̀rẹ̀ sí jà ni ó tún fẹ́ máa pa àwọn Fúlàní ni ó tún fẹ́ máa lé wọn ni àwọn yẹn wọ́n wá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ wọ́n wá fi òkú ọ̀rọ̀ stupid statement wọ́n wá fi gba original lẹ́nu ẹ̀ àwọn tó bá wá ń televise ẹ̀ tó bá wá. oyè léèyàn lórí kan fún ní ewé àkókò kan kọrin tí mòye yìí jẹ ìwò pápá ìwò ìnà bóyá ìyẹn nìkan náà pè é ẹ bá fẹ́ jọba nílẹ̀ Nàìjíríà ní ìsìn nílẹ̀ Yorùbá ń sìn ó ti nǹkan ti gbọ́dọ̀ mọ̀ nǹkan ti gbọ́dọ̀ fọkàn sí pé tógun ni nǹkan tó kù ń sìn nìyẹn nílẹ̀ Yorùbá tógun ló kù ìwọ tó bá ti lè dúró tógun má sáré pọ̀ fẹ́ wá jọba. ok ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ láwọn Kwara State tí ń ṣẹlẹ̀ lẹ́kìtì ń sìn ọba tí ó bá dúró re wọn á jí gbé ọba tí ó bá dúró re dáadáa anything ló lè ṣẹlẹ̀ sí kí ló sì fà á torí wípé ọ̀pọ̀lọpọ̀ ọba míì wọ́n ti gbé ẹ̀sìn àtọ̀rìn wá wọ́n ti gbé lọ́wọ́ ju ẹ̀sìn wa lọ nǹkan tí mò ń sọ ni wípé ẹ jígìrì ẹ̀yin ọba àwọn aráàlú yín ẹ jígìrì láti lè fún wọn láti lè mú wọn láyà lé kò dìgbà tí ìwàhálà bá tó ṣẹlẹ̀ kẹ́ tó ẹ̀sà máa kó bọ̀kan kiri sakabula kẹ́ tó máa kó kiri bárẹ́lì ẹ ti gbáradì ilẹ̀ wípé ó ṣeé ṣe káwọn pípù ìwọlé sí wa lára
ó ṣeé ṣe káwọn pípù yìí kan wọlé kò sẹ́ni tó mọ̀ ìgbà àti àkókò táwọn ajínigbé lè wọlé Yorùbá tán lè wọ àdúgbò yín torí ìdí èyí ọmọ Yorùbá gbọ́dọ̀ dúró a gbọ́dọ̀ jókòó tẹ́tẹ́rẹ́ a gbọ́dọ̀ sùn tẹ́tẹ́rẹ́ a gbọ́dọ̀ sùn sójú kan ká sùn síbi kan ká dẹ̀ tó kọrí síbòmíì ká jọ kọrí sójú kan náà kò yẹ kí ọmọ happen nílẹ̀ Yorùbá pé wọ́n jí ọba ilẹ̀ Yorùbá gbé wọ́n jí ọba kan gbé nílẹ̀ Yorùbá kò yẹ kó lè mọ happen níbi tá a bọ̀rọ̀ wá dé nílẹ̀ káàrọ̀ òjìrè báyìí kò yẹ kó lè mọ happen pé wọ́n jí ọba wa gbé ọba kan gbé nílẹ̀ Yorùbá kò yẹ kó lè mọ happen níbi tá a bá dé ó yẹ kí ọmọ Yorùbá. interview ẹ̀ kó ṣọ́ra láti máa bá wọn sọ̀rọ̀ kó má jẹ́ tú ọ̀rọ̀ inú ẹ̀ fún gbogbo wọn. ìyẹn olóyè Sunday kó rọra máa sọ̀rọ̀ ní ìwọ̀nba nǹkan tí àwọn ọmọ Yorùbá fi fẹ́ hètì ẹ̀ tẹ́lẹ̀ nìyẹn. kí ló dé tẹ́ fi sọ bẹ́ẹ̀? ó ti sọ̀rọ̀ jù. bíi ti báwo. he talk too much tó bá fẹ́ sọ̀rọ̀ kó rọra máa bá èèyàn sọ̀rọ̀ kó má tilẹ̀ gbà wọn méjì àlàyé. ok eléyà wá máìkì bíi 10 á wà lẹ́nu ẹ̀lẹ́kan á máa bá gbogbo wọn sọ̀rọ̀. àwọn yẹn gbogbo wọn enemy ni wọ́n most of them they are Fulanis. wọ́n fẹ́ wá mọ èròǹgbà ẹ̀ wọ́n fẹ́ wá mọ èrònú ẹ̀ kó rọra máa bá wọn sọ kó sọ̀rọ̀ lẹ́yìn tó ń padà wá yìí o wọn ò wá ẹjọ́ wọn ò wá ìjà wọn gan fẹ́ sinmi wọn ò lágbára ogun mọ́ mi ò jagun mọ́ mi ò ní wọ́n so wọn ò ní wá mọ èrònú ẹ̀ but kó a lọ pé mi ò ní gbà yet mi ò ní gbà wọ́n wá lọ máa múra ẹ̀ wọ́n á lọ máa ṣèwádìí ẹ̀ kí olóyè Sunday Igboho kó ṣọ́ra fún ọ̀rọ̀ sísọ kọ́rọ̀ ẹ̀ máa pọ̀ jù àwọn tàlérò malẹ̀ wọ́n tilẹ̀ ni o. ọjà tẹ bá wò bàbá lórí ọ̀rọ̀ pé kólóyè Sunday mọmọ sọ̀rọ̀ jù yìí tá a bá wò dáadáa àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ń wá wọn wálé wọn mo dẹ̀ rí pé wọn. àwọn Fúlàní àwọn Muslim tó wà yẹn ọ̀tá Sunday Igboho ló jẹ́ wọ́n kàn wé gèlè ńláńlá yẹn tó ní àwọn sèèkì àwọn kìnní they are liar wọ́n wá miss gbogbo àlùwàlá olóògbò àti kẹrànjẹ ni o wọ́n wá miss láti wọlé sí lára ni wọ́n ṣe ilé wọ́n tún ṣe òde àwọn tó bá gbọ́ lẹ́nu ẹ̀ nílé ẹ̀ àwọn náà látún gbé lọ sọ́dọ̀ àwọn colleagues sí wọn. so wọ́n fẹ́ wá gbọ́ ìrònú ẹ̀ ni wọ́n kàn ní wọ́n wá ké wọ́n wá bayọ̀ wọ́n parọ́ if care is not taken gan there is recorder in their pocket tó fi ń rẹ́kọ̀dù ọ̀rọ̀ ẹnu ẹ̀. kọ̀dẹ̀ sọ̀rọ̀ kankan ó ti lọ́gbọ́n díẹ̀ nìyẹn ó ti kọ́gbọ́n bàbá wa Olúbàdàn á dá fún o. Olúbàdàn. ó ti kọ́gbọ́n díẹ̀ ó ti mọ̀ pé inú ọ̀tá ló wà tó bá jẹ́ tẹ́lẹ̀ ní bó ṣe wá sílẹ̀ yẹn ọmọ pé a máa bá wọn sọ̀rọ̀ a máa tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ sílẹ̀ but ó ti kọ́gbọ́n díẹ̀ but yet we have to let him know pé ohun tó dán kọ́ ni wúrà gbogbo tó dán kọ́ ni wúrà kó má wọ́n ṣe wé gèlè wọ́n wé òṣùnkà yẹn kó má fi bẹ́ẹ̀ kó má fi inú hàn wọ́n ọ̀tá ni wọ́n jẹ́ àwọn anybody tó bá ti jẹ́ Muslim ọ̀tá Yorùbá ni wọ́n jẹ́. wọ́n dẹ̀ jẹ́ ká wò lóòótọ́ náà kì í ṣe gbogbo mùsùlùmí gbogbo wọn pátá lè yẹn mú ọjà ẹ̀ta bá ní káwò ń gbà yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì tí wọ́n ń wá kírísítẹ̀ náà ń wá sọ́dọ̀ ẹ̀ àwọn mùsùlùmí náà ń wá aláṣẹ àbáláyé náà ń wá sọ́dọ̀ olóyè Sunday Igboho ọ̀pọ̀lọpọ̀ wọn gbà tí olóyè Sunday Igboho ò sí nílé ipa wo làwọn kó àlọ́ àwọn tán lọ́wọ́ tán wá sọ́dọ̀ Sunday Igboho. ẹ ṣe rí tèmi lèmi mọ̀ èmi mọ̀ pé àwọn oníṣẹ̀ṣe wọ́n dúró wọ́n jẹ́ ṣàdúrà àwa náà ṣàdúrà ṣebí mo ti ṣàdúrà fún ní bíbá bí àwọn oníṣẹ̀ṣe ṣe ń ṣe ni àwọn oníṣẹ̀ṣe bá ṣe á fàdúrà ràn lọ́wọ́ pé kó lè padà kó lè gba òmìnira bẹ́ẹ̀ làwọn Christian náà ṣe but àwọn Muslim ò fẹ́ kó padà wá ìdí ni pé ó dàbí pé àwọn tó fẹ́ bájà jù at least 80% of them they are Muslim. ẹ mọ̀ pé darandaran Muslim ni gbogbo wọn ó tètè lè rí Christian àbí babaláwo tó ṣe darandaran àwọn yẹn ló jẹ́ ń bá jà àwọn ló bá pé òun ò wá wọn nílẹ̀ bàbá wọn they are all Muslim so wọn ò fẹ́ kò sí Muslim tó lè gbàdúrà pé ìgbà tí mo wo a lot of program wọ́n ń bá bàbá ọba Ìbàdàn yìí wọ́n ń bá jà pé kí ló dé tó lọ release yẹ pé kí ló dé tó lọ release yẹ tó fi jẹ́ kó wá wọ́n bá Olúbàdàn jà wọ́n sọ̀rọ̀ against yẹ pé kí ló dé tó fi jẹ́ kí Sunday Igboho padà wá gbogbo àwọn tí mo rí tó sọ̀rọ̀ ní gbogbo Muslim ni wọ́n. àwọn kí ló tán fi ń bá jà kí náà sọ. pé kò yẹ kó bọ̀ kò yẹ kó wá mọ́ mi ò jẹ mọ́. ní ọmọ Yorùbá. gbogbo ẹni tó bá gbógun ti Sunday Igboho lolúwẹ̀rí á pa o. àṣẹ. torí kílẹ̀ Yorùbá mà bá bàjẹ́ ló dúró lé lórí kì í ṣe pé ó ń jà sápò ara ẹ̀ bó ṣe jẹ́ nìyẹn. lọ́dà gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tẹ bá wò dáadáa kí ni ẹ lè rò pé olóyè Sunday Igboho lè máa ṣe báyìí. number one kó tilẹ̀
kó mute ná kó keep silent for some years. Yes gan. Yes, kì í ṣe mute for some years so that àwọn ọ̀tá ẹ̀ wọ́n á rò pé ó ti sinmi, àwọn ọ̀tá ẹ̀ wọn ò ní mọ ìrònú ẹ̀, àwọn ọ̀tá ẹ̀ wọn ò ní mọ determination ẹ̀. So tó bá fẹ́ wá jáde á jáde pẹ̀lú another dimension ni. Kó sì ní at least 2 to 3 years gan kò yẹ ká gbọ́ voice yẹ. Lólóyè Sunday Igboho. Kò yẹ ká gbọ́ voice yẹ ní any channel pé Sunday Igboho sọ̀rọ̀ 2 to 3 years. Torí àgbò tó lọ sẹ́yìn agbára ló lọ mú wá. Bó ṣe jẹ́ 2 to 3 years ká máa gbọ́ anybody ká máa rí ní channel kó ṣàwánú lẹ̀ kó máa prepare. Kó máa prepare ara ẹ̀. Because ohun tí a fẹ́ kó ṣẹlẹ̀ sì máa ṣẹlẹ̀. That is it. Bí ìbẹ̀wò bí ìkíni. Ohun tí a fẹ́ kó ṣẹlẹ̀ ó sì máa ṣẹlẹ̀. Kí ló tẹ́ fi sọ bẹ́ẹ̀? Àwọn ọmọ ẹrú yìí wọn ò ní gbà. Àwọn wo lẹ́rú? Àwọn ọmọ ẹrú àwọn àfáà ńláńlá wèrè wọ̀nyí wọn ò ní gbà. Bíi ti bò. Wọn ò fẹ́ jẹ́ kí ilẹ̀ Yorùbá ní òmìnira. Wọ́n fẹ́ bà gbogbo ẹ̀ jẹ́ ni kó tó padà sí kinní wọn lọ́hùn ọ̀dọ̀ náà tí wọ́n lọ́hùn. Tó ọ̀hún náà ti wá àwọn ọmọ Fúlàní ni. Gbogbo wọn sì ń padà lọ. Wọ́n sì máa lọ sí kinní Nìjẹ̀ wọn. Wọ́n sì padà lọ sọ́hùn. They are planning to bring in Sharia law now, and it's not going to work. Sharia law bó. Kò ní ṣiṣẹ́. Wọ́n try àti implement ẹ̀ ní ọ̀dọ̀ wa bí kò jẹ́ lè ṣiṣẹ́ bí. Kì í ṣe àṣà wa kì í ṣe ẹ̀sìn wa kí ọmọ ọkùnrin kó lọ fẹ́ obìnrin ọmọ tí ò tìjú báyìí ọmọ ọdún 6 ọmọ ọdún 8 ọmọ ọdún 9. Wọ́n fẹ́ implement system yẹn. Ọmọ bá sùn. Wọ́n fẹ́ gbé wá sọ̀dọ̀ wa bọ̀tà wa ò ní gbà. Ẹrú ni wọ́n. Ìwà kì í ṣẹ̀ sí wa kí ọmọ ọkùnrin kó lọ fẹ́ obìnrin ọmọ tí ò tìjú báyìí ọmọ ọdún 6 ọmọ ọdún 8 ọmọ ọdún 9. Wọ́n fẹ́ implement system yẹn. Ọmọ bá sùn. Wọ́n fẹ́ gbé wá sọ̀dọ̀ wa bọ̀tà wa ò ní gbà. Ẹrú ni wọ́n. Ìwà wọn ò dáa ohun tó fẹ́ gbé wọlé Yorùbá nígbà fún wọn Olúwẹ̀rí ò ní gbà fún wọn. Bó ṣe jẹ́ nìyẹn ìṣẹ̀ṣe ni tiwa nílẹ̀ Yorùbá. Ẹ̀sìn àjòjì tán lọ gbé wá yìí kò yé wa kán dá padà síbi tó ti gbé wá àfẹ́. Tán bá jẹ́ fẹ́ ṣe kán lọ north kán lọ Nìjẹ̀ kán kó lọ́dọ̀ wa bí àfẹ́ wọn that is it. Nínú ọ̀pọ̀lọpọ̀ comment tí ọ̀pọ̀lọpọ̀ tí wà ń comment báyìí nǹkan tó ń sọ bẹ́ẹ̀ ni pé Olóyè Sunday Igboho sọ́ra ẹ o náà ń sọ sọ́ra rẹ o kíyèsára o wọ́n tó ti dé o kílẹ̀ rí sọ̀rọ̀. Àti sọ síwájú kó ṣọ́ra náà ní kókó kó má sọ̀rọ̀ kó má bá anybody sọ̀rọ̀ ìpinnu ohun tó fẹ́ ṣe kó wà ní ikú ẹ̀ mo fún ní ọdún kan ọdún 7 ọdún 3 kó má jáde sọ̀rọ̀ kó má bá anybody sọ̀rọ̀ kó má múra sínú ohun tó bá máa ṣẹlẹ̀ kó má get prepared. Kò tó bá ń sọ̀rọ̀ báyìí wọ́n máa get ẹ̀ wọ́n máa wiki point ẹ̀ wọ́n máa bí tó máa gbà wọlé sí lára bó ṣe ṣe lọ́jọ́ sí. But ó ti gbọ́n díẹ̀ báyìí. Ẹni pé ibi tán lọ yẹ pé Olóyè Sunday Igboho sọ kankan. Kò gbúdọ̀ sọ̀rọ̀. Ẹ wo kíní yẹn délẹ̀. Kò gbúdọ̀ sọ̀rọ̀. Kò gbúdọ̀ sọ̀rọ̀. Tó bá sọ̀rọ̀ kí ló lè ṣẹlẹ̀. Wọ́n ní rìkọ́dà àsàpò bọ́n ṣe wà yẹn wọ́n fẹ́ wá gbọ́ èrò ọkàn ẹ̀ ní. Àwọn bàbá yẹn ò dáa bọ́n ṣe ṣagbádá ńláńlá yẹn ibi ló wà nínú wọn. Àwọn ni wọ́n wá kí nílé wọ́n wá ìgbà tó wà níbi tó wà lọ́n tí wọ́n gbà kó wọ kọ́ńtì ṣé wọ́n lọ bá lọ́n lọ kí ni. Ìgbà tó wà ní wọn kágbádá wọ́n fẹ́ lọ kí níbo. Kò yẹ kó gbà kan wọ compound tó bá jẹ́ ẹ̀mí ni wọn ò ní wọ compound. Láwọn wo. Àwọn àfáà yẹn àwọn náà ló dá wàhálà sí tó yẹ pé kò lè padà sí ìlú bàbá ẹ̀. Àwọn ni wọ́n yọ kúrò ó wọnú ìlú tán wọ́n tún bọ̀ wọ́n ní wọ́n fẹ́ wá kí fún kí ni tó bá jẹ́ ẹ̀mí ni máa tú ajá sílẹ̀ fún wọn ni ajá ó ba ayé wọn jẹ́ àwọn lórí burúkú ẹ̀ àwọn ló ń ba Nàìjíríà jẹ́ sí. Torí Olúbàdàn ẹja kí Olúbàdàn. Kádé ó pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ irùnkẹ̀rẹ̀ á jẹ títà dogi ni bàbá yẹn á tọ́ láyé á gbó lórí àléfà yẹn ó ronú pé ọmọ tiwa mà nìyí ọmọ tiwa bá a la ṣe fẹ́ ṣe mo gbóṣùbà kàrẹ fún president wa Bọ́lá Ahmed Tinubu ọmọ olódò jẹ ó lọ bá ń jẹ gbà kó máa padà sí ilẹ̀ bàbá ẹ̀ kó Olóyè Ìgbòho kó ṣọ́ra láàrin ọ̀tá ló sì wà. Ṣé wọn tí ì sọ̀rọ̀ jù báyìí Olóyè Ìgbòho wọn tí ì sọ̀rọ̀. Èmi gan mọ̀ ń mọ́nítọ̀ wọn ò tí
mo monitor wọn spiritually wọn ò tí ì sọ̀rọ̀ jù. ọdún náà wọ́n ní ẹ̀bùn ọ̀rọ̀ sísọ. wọ́n ní ẹ̀bùn ni. bọ̀ tó bá ti pọ̀ jù èèyàn á gẹ̀ tí wọn ayé ò ní rí mú. àṣẹ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìkan wá ń sọ̀rọ̀ kan wọ́n ní lásìkò yìí wọ́n ló yẹ kí ọmọ Yorùbá náà múra lẹ̀. káàtì ẹ̀ mọ́ fi tó lóye Sunday Igboho nìkan sí. èyí tí ń ṣẹlẹ̀ ní káàkiri wọ́n tún lọ sí ibìkan lẹ́kìtì lẹ́nu ọjọ́ mẹ́ta lọ́ọ̀dì 29 oṣù tá a lò lọ yìí wọ́n lọ ra gabó àwọn kan bẹ̀. gẹ́gẹ́ bí ọmọ Yorùbá kí ni nǹkan táwọn ẹ̀kọ́ àmọ́ pèpè àlẹ̀. ẹmọ tó ṣẹlẹ̀ sá ilẹ̀ Yorùbá tó ń dàrú lọ lọ́wọ́lọ́wọ́ yìí ọwọ́ ara wa la fi fà á o. kí ló tóbi kí ló tẹ́ fi sọ bẹ́ẹ̀. tàbá ní Yorùbá àwa ìkálẹ̀ náà àwa lára Yorùbá but now anything tó bá ṣẹlẹ̀ lọ wọn carry wa along níbí. ẹ ti sọ́rí. wọn carry wa along àwọn iṣẹ́ ṣe wà lọ́dọ̀ wa nílẹ̀ kálẹ̀ ń bì iṣẹ́ ṣe wà a sì ní mi ò mọ̀ but a sì rẹ́ni tó mọ iṣẹ́ oyin kó rán oyin lọ síbì kan kó lọ ta èèyàn. àtàpá. a sì mọ àwọn tó sì máa bàbá tó sì máa sì wà nílẹ̀ kálẹ̀. so anything tó bá ṣẹlẹ̀ ẹ jẹ́ kó carry wa along ìjà kì í sì jà ẹnìkan ìjà gbogbo wa ni ìjà gbogbo wa ni Olúwẹ̀rẹ̀ á jẹ́ bá wa ṣẹ́gun bó ṣe jẹ́ nìyẹn. àṣẹ ẹ jẹ́ ká kú ṣe báyìí ìbéèrè sì pọ̀ tí wọ́n bí ń léèrè ṣùgbọ́n ẹja tẹ̀. ẹ wo réètì tán fi ń jí ọba gbé nílẹ̀ Yorùbá ẹ wo réètì tí àwọn ajínigbé fi ń wọlé káàárọ̀ òjíire ẹ wo réètì tí àwọn ajínigbé fi ń pa àwọn èèyàn lóòrèkóòrè ní gbogbo ìgbà. now pọ́blẹ́mù yìí ò ní lè mọ ọ̀kọ́ tó bá jẹ́ pé kábíyèsí jẹ́ ẹnìkan tó jẹ́ pé ó gbéṣẹ̀ ṣe ẹ̀dá ní. àwọn ọba kan wà nílẹ̀ Yorùbá tí wọ́n lè jí gbé o àwọn ọba kan wà nílẹ̀ káàárọ̀ òjíire tí ẹnì kankan ò lè jí gbé ó wà dáadáa nílẹ̀ Yorùbá tó jẹ́ wípé nǹkan tí wọ́n gbé dání dá wọn lójú yálà ọjọ́ ọba tó wá láti ìlú òyìnbó ọjọ́ ọba tó ń fi owó jẹ ọjọ́ ọba tó jẹ́ pé ìwọ ni fámú ọjọ́ ọba tó jẹ́ pé ìwọ ni Ṣàngómú ntọ́ bá rí kó mú ọ. ohun tí mò ń ṣàlàyé ni wípé báwo ló ṣe gbé ìṣẹ̀ṣe àti àyà níní báwo ló ṣe gbé dání nílùú tí wọ́n ti bí ọ. àwọn nǹkan tí mò ń sọ yìí kì í jẹ́ kí ìyà kó lè jẹ aráàlú kì í jẹ́ kí ìyà kó lè jẹ ìlú tí ọba yẹn bá jẹ ọba lé lórí. àwọn ọba kan wà tí ìṣẹ̀lẹ̀ kan bá ṣẹlẹ̀ pa nílùú wọn wọ́n sá lọ òkè òkun nù. torí látijọ́ ọ̀rọ̀ ọba jíjẹ nílẹ̀ Yorùbá ẹ̀yin ọba ẹ̀yin lẹ lè ràn wá lọ́wọ́ kí àmọ́ lè jẹ ọmọ ìlú yín àwọn èèyàn àwọn aráàlú yín tán wà lábẹ́ yín ẹ̀yin lẹ lè ràn wá lọ́wọ́ kí àmọ́ lè jẹ wọ́n. lọ́nà wo sì ni láti lè ṣùgbà wọn òkè ṣé ẹ mọ̀ pé ọba míì tí wọ́n bá ń ṣe ọdún Ògún nílùú ẹ̀ kò ní jáde ta kò ní participate ńbẹ̀ ọba míì tí wọ́n bá ń ṣe ọdún Ṣàngó nílùú ẹ̀ kò ní jáde síta ọ̀pọ̀lọpọ̀ ọba míì nílẹ̀ Yorùbá ẹ jẹ́ ká sòótọ́ ọ̀rọ̀ fúnra wa òrìṣà ìlú wọn ó ti gbé dànù ó ní wọn gbọ́dọ̀ ṣe nǹkan kan tó ń jẹ bẹ́ẹ̀ tó jẹ mọ́ bẹ́ẹ̀ yẹn mọ́ nílùú wọn. àwọn nǹkan tá a dẹ̀ ń sọ yìí ó ń pa ilẹ̀ Yorùbá ó ń pa wá lára. tẹ́ bá délẹ̀ Kwara lénìí àwọn ajínigbé ń bẹ ń Kwara wọ́n ń terrorize Kwara wọ́n ń terrorize Èkìtì Kwara Èkìtì àtàwọn apá àbẹ̀ kan nílẹ̀ Yorùbá míì. so kí àwa tá a wá jí ọmọ Yorùbá yòókù ká mọ́ sun àsọ̀para. mo lọ sílùú kan kò tí ì pẹ́ kò pẹ́ yìí ní Kwara State ìgbà tí mo débẹ̀ kò sẹ́nì kankan tí ó sọ fún mi wípé àwọn ajínigbé ń da ìlú ìlàmù kí mi gan tó mọ̀. nígbà tí mo débẹ̀ kò sẹ́nì kankan tí ó sọ fún mi wípé wọ́n ní pọ́blẹ́mù ajínigbé nílùú yìí. àwọn aráàlú yẹn dẹ̀ nìyí àwọn náà jókòó tó fi kan ara ọba wọn jókòó taratara. so ọba ilẹ̀ Yorùbá gbọ́dọ̀ jẹ́ ọba kan tó jẹ́ wípé ó láyà. ẹ bá fẹ́ jọba nílẹ̀ Yorùbá kì í ṣe pé a fẹ́ mọ ìjọba pé a fẹ́ mọ mú báírò lọ́wọ́ ọ̀rọ̀ tí kò lọ́rọ̀ báírò lásìkò tá a wà yìí ọ̀rọ̀ ti dọ̀rọ̀ ìṣẹ̀ṣe nílẹ̀ káàárọ̀ òjíire ọ̀rọ̀ ti di pé ká gbé ìṣẹ̀ṣe dání kí wọn náà ṣe ìṣẹ̀ṣe tó bá jẹ́ pé tutù lẹ fẹ́ ṣe ni tó bá jẹ́ pé orò lẹ fẹ́ gbé ni káwọn ajínigbé àti àwọn kí lórúkọ ajínigbé pẹ̀lú àwọn dáràndáràn kán má lè wọlé sí yín lára nílẹ̀ bàbá yín. ọ̀pọ̀lọpọ̀ àwọn ìrírí láti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú láti rí tẹ́bi pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú yẹn ni àwọn ajínigbé ti hẹ́ńtà. kí ló sì fà á ọba ìlú mi ìgò sí nílé ọba tó bá jọba sílùú Nàìjíríà ọba tó bá jẹ sílẹ̀ Yorùbá kí ni ń wá l'Amẹ́ríkà ọba ò kí ń travel
yọmọ yọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́nu. Ọba ò kì í travel, ilé lọ́ba máa ń wà. Tọ́ba bá lọ láàrin ijọ́ kejì ijọ́ kẹta tó ti gbọ́dọ̀ padà sílùú, torí ọ̀pọ̀lọpọ̀ àwọn orò àwọn ètùtù kan wà tó jẹ́ wípé wọ́n gbọ́dọ̀ ṣe nínú ìlú tí ọba fúnra ẹ̀ gbọ́dọ̀ wà ńbẹ̀. Torí ọ̀pọ̀lọpọ̀ ọba míì wọn mọ nǹkan tí wọ́n jọba lé lórí. Mi ò bú ẹ̀yin kábíyèsí o, ṣùgbọ́n mo kàn fẹ́ jẹ́ kí ètò yìí mo fẹ́ kó kọjá lọ sáàrin àwọn lọ́balọ́ba ni nílẹ̀ káàrọ̀ òjìrè àtàwọn baálẹ̀ pẹ̀lú àwọn ọlọ́jà. Ọ̀pọ̀lọpọ̀ kábíyèsí mi ò mọ nǹkan tó jọba lé lórí. Bọ́yọ̀ kàn rò pé kéèyàn kàn jọba, kéèyàn kàn jáwé oyè léèyàn lórí, kàn fún ní ewé àkókò, kàn kọrin tí móyè yìí jẹ ìwọ pápá ìwọ ìnà, bóyá ìyẹn nìkan náà pé ẹ bá fẹ́ jọba nílẹ̀ Nàìjíríà ní ìsìn, nílẹ̀ Yorùbá ń sìn, ó ti nǹkan ti gbọ́dọ̀ mọ̀, nǹkan ti gbọ́dọ̀ fọkàn sí pé tógun ni. Nǹkan tó kù ń sìn nìyẹn nílẹ̀ Yorùbá, tógun ló kù. Ìwọ tó bá ti lè dúró tógun má sáré pọ̀ fẹ́ wá jọba. Ok, ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ láwọn Kwara State tí ń ṣẹlẹ̀ lẹ́kìtì ń sìn, ọba tí ó bá dúró re wọn á jí gbé. Ọba tí ó bá dúró re dáadáa anything ló lè ṣẹlẹ̀ sí. Kí ló sì fà á? Torí wípé ọ̀pọ̀lọpọ̀ ọba míì wọ́n ti gbé ẹ̀sìn àtọ̀húnrìn wá, wọ́n ti gbé lọ́wọ́ ju ẹ̀sìn wa lọ. Nǹkan tí mò ń sọ ni wípé ẹ jígìrì ẹ̀yin ọba, àwọn aráàlú yín ẹ jígìrì láti lè fún wọn, láti lè mú wọn láyà lé. Kò dìgbà tí wàhálà bá tó ṣẹlẹ̀ kẹ́ tó ẹ̀ṣà máa kó bọ̀kan kiri sakabula, kẹ́ tó máa kó kiri bárẹ́lì. Ẹ ti gbáradì ilẹ̀ wípé ó ṣeé ṣe káwọn pípù yìí wọlé sí wa lára. Ó ṣeé ṣe káwọn pípù yìí kan wọlé. Kò sẹ́ni tó mọ̀ ìgbà àti àkókò táwọn ajínigbé lè wọlé Yorùbá, tán lè wọ àdúgbò yín. Torí ìdí èyí, ọmọ Yorùbá gbọ́dọ̀ dúró. A gbọ́dọ̀ jókòó tẹ́tẹ́rẹ́, a gbọ́dọ̀ sùn tẹ́tẹ́rẹ́, a gbọ́dọ̀ sùn sójú kan, ká sùn síbi kan ká dẹ̀ tó kọrí síbòmíì, ká jọ kọrí sójú kan náà. Kò yẹ kí ọmọ happen nílẹ̀ Yorùbá pé wọ́n jí ọba ilẹ̀ Yorùbá gbé, wọ́n jí ọba kan gbé nílẹ̀ Yorùbá. Kò yẹ kó lè máa happen níbi tá a bá ọ̀rọ̀ wa dé nílẹ̀ káàrọ̀ òjìrè báyìí. Kò yẹ kó lè máa happen pé wọ́n jí ọba wa gbé, ọba kan gbé nílẹ̀ Yorùbá. Kò yẹ kó lè máa happen níbi tá a bá dé. Ó yẹ kí ọmọ Yorùbá fúnra wọ́n yẹ ká ti gbáradì ilẹ̀. Ẹ̀yin Yorùbá, ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá, ẹ má mà sọ àsopéye. Aṣáǹgbọ́n nǹkan tí ń ṣẹlẹ̀ káàkiri báyìí, ẹ má mà sọ àsopéye. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì yóò sùn mọ́jú báyìí ni wọ́n á lọ ka mọ́. Ẹ má jẹ́ káwọ ọba ilẹ̀ Yorùbá, ẹ má jẹ́ ká ṣàsopéye o. Ẹ jẹ́ ká máa rò ní gbogbo ìgbà pé at any fucking time làwọn aráabí lè wọlé wá. Ẹ̀yin ojúṣe àwọn ọba nílẹ̀ Yorùbá, mo ti sọ o, ẹ gbọ́dọ̀ dira, ẹ gbọ́dọ̀ dúró takuntakun. Ẹ̀yin ẹ gbọ́dọ̀ jẹ́ ẹni tó wà lẹ́yìn. Tí wàhálà bá fẹ́ ṣẹlẹ̀ yìí lẹ gbọ́dọ̀ lead wàhálà. Nítorí pé lọ́ba gangan nu. Kì í ṣe pé kọ́ wáyé kọ́ ẹsẹ̀ mọ́ ẹja jálẹ̀ kọ́ mọ́ lọ́kọ́ọ̀tù sáá. Ìyẹn kọ́ náà ń pè lọ́ba, kọ́ lọ́kọ́ọ̀tù kẹ́mi ẹ fẹ́ bọ́. Nǹkan tó ń pè lọ́ba gangan ni wípé kọ́ bá gbáradì wípé ọ̀nà wo la fẹ́ gbégbé ẹ̀yìn ìlú mi o, kó o ṣe mítìn pẹ̀lú àwọn ọdẹ ìlú. Kókókó làná fàdí tí o. Àwọn ajínigbé ti ń wọlé Yorùbá o, wọ́n ti dé sílẹ̀ Yorùbá o, wọ́n tiẹ̀ ti wọlé ni, àwọn èèyàn dẹ̀ ti mọ̀ ọ̀nà wo la fẹ́ gbé gbà, especially ní ọ̀nà Ọ̀wọ̀ mọ́ ọ̀nà Ọ̀sẹ́. If care is not taken, if care is not taken bẹ́ẹ̀ yẹn sàrà ni o. Gbogbo àwọn nǹkan tá a dẹ̀ ń sọ yìí, àwọn nǹkan tí ń gbélé Yorùbá tí ń gbé èrò gangan nu, àwọn ọba wa ni. Ẹ wo, mo kí wa níbikíbi tá a bá wà. Èyí lọ̀rọ̀ àtúnṣe fún ẹ̀yin ọba wa nílẹ̀ Yorùbá tó jẹ́ ojúṣe ẹ̀yin ọba nílẹ̀ káàrọ̀ òjìrè. Mo kí yín o, ẹ mọ̀ ṣe o lórí ìkànnì Yorùbá Dára online TV ní ojúṣe àwọn ọba. Yọmọ dùn mọ́ yín, yọmọ kúrò máwọn ọ̀tá yín láṣẹ Èdùmàrè. Ẹ já gbára lẹ̀, ẹ já ká gbáradì o. Ká má jókòó tẹ́tẹ́rẹ́ o, àwọn ọmọ àyín ọba ilẹ̀ Yorùbá. Mi sọ pé ká má fẹ́ anybody jọba o. Ẹ̀yin tí fá mú tó bá fi jọba, àdúpẹ́ fọ́lọ́run. Ẹ̀yin tí fòsì mọ̀ tán fi jọba, ṣùgbọ́n nǹkan kan tèmi sáà ń sọ ni wípé kó má fi ti tiẹ̀ pa àwọn ará yòókù lára. Gbéra báyìí kó gbáradì. Jẹ́ káwọn èèyàn mọ̀ pé o ti gbáradì fún ìgbéga àti ìṣọ̀kan ilẹ̀ káàrọ̀ òjìrè ni.
yóò mọ dùn mọ́ wa yóò mọ korò máwọn ọ̀tá wa níbikíbi tá a bá wà. Akọ́láwọlé Aláọdé ló kọ mi o. àwọn ò da ohun tó fẹ́ gbé wọlé Yorùbá nígbà fún wọn Olúwẹ̀rí ò nígbà fún wọn bó ṣe jẹ́ nìyẹn. ìṣẹ̀ṣe ni tiwa nílẹ̀ Yorùbá. ẹ̀sìn àjòjì tán lọ gbé wá yìí kò yé wa kán dá padà síbi tó ti gbé wá àfẹ́. tán bá jẹ́ fẹ́ ṣe kán lọ north kán lọ Niger kán kó lọ́dọ̀ wa bí àfẹ́ wọn that is it. nínú ọ̀pọ̀lọpọ̀ comment tí ọ̀pọ̀lọpọ̀ tiẹ̀ wá ń comment báyìí nǹkan tó ń sọ bẹ́ẹ̀ ni pé olóyè Sunday Igboho sọ́ra ẹ o náà ń sọ sọ́ra rẹ o kíyèsára o wọ́n tó ti dé o kílẹ̀ rí sọ̀rọ̀. àti sọ síwájú kó ṣọ́ra náà ní kókó kó má sọ̀rọ̀ kó má bá anybody sọ̀rọ̀ ìpinnu ohun tó fẹ́ ṣe kó wà ní ikú ẹ̀ mo fún ní ọdún kan ọdún mẹ́jọ ọdún mẹ́ta kó má jáde sọ̀rọ̀ kó má bá anybody sọ̀rọ̀ kó má múra sínú ohun tó bá máa ṣẹlẹ̀ kó má get prepared. kò tó bá ń sọ̀rọ̀ báyìí wọ́n máa get ẹ̀ wọ́n máa wiki point ẹ̀ wọ́n máa bí tó máa gbà wọlé sí lára bó ṣe ṣe lọ́jọ́ sí but ó ti gbọ́n díẹ̀ báyìí. ẹni pé ibi tán lọ yẹn ni pé olóyè Sunday Igboho sọ kankan. kò gbúdọ̀ sọ̀rọ̀ ẹ wo kìíní yẹn délẹ̀. kò gbúdọ̀ sọ̀rọ̀ kò gbúdọ̀ sọ̀rọ̀. tó bá sọ̀rọ̀ kí ló lè ṣẹlẹ̀. wọ́n ní rìkọ́dà sàpò bọ́n ṣe wà yẹn wọ́n fẹ́ wá gbọ́ èrò ọkàn ẹ̀ ní. àwọn bàbá yẹn ò dáa bọ́n ṣe ṣàgbádá ńláńlá yẹn ibi ló wà nínú wọn. àwọn ni wọ́n wá kí nílé wọ́n wá ìgbà tó wà níbi tó wà lọ́n tí wọ́n gbà kó wọ kọ́ńtì ṣé wọ́n lọ bá lọ́n lọ kí ni. ìgbà tó wà náà wọ́n kágbádá wọ́n fẹ́ lọ kí níbo. kò yẹ kó gbà kan wọ compound tó bá jẹ́ ẹ̀mí ni wọn ò ní wọ compound. láwọn wo. àwọn àfáà yẹn àwọn náà ló dá wàhálà sí tó yẹ pé kò lè padà sí ìlú bàbá ẹ̀. àwọn ni wọ́n yọ kúrò ó wọnú ìlú tán wọ́n tún bọ̀ wọ́n ní wọ́n fẹ́ wá kí fún kí ni tó bá jẹ́ ẹ̀mí ni. máa tú ajá sílẹ̀ fún wọn ni ajá ó ba ayé wọn jẹ́ àwọn lórí burúkú ẹ̀ àwọn ló ń ba Nàìjíríà jẹ́ sí. torí Olúbàdàn ẹja kí Olúbàdàn. kádé ó pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ irun kẹrẹ á jẹ títà dogi ni bàbá yẹn á tọ́ láyé á gbó lórí àléfà yẹn ó ronú pé ọmọ tiwa mà nìyí ọmọ tiwa bá a la ṣe fẹ́ ṣe mo gbóṣùbà kàrẹ fún president wa Bọ́lá Ahmed Tinubu ọmọ olódò jẹ ó lọ bá ǹjẹ́ gbà kó máa padà sí ilẹ̀ bàbá ọ̀kọ́ lóye Ìgbòho kó ṣọ́ra láàrin ọ̀tá ló sì wà. ṣé wọn tí ì sọ̀rọ̀ jù báyìí olóyè Igboho wọn tí ì sọ̀rọ̀. èmi gan mọ̀ ń mọ́nítọ̀ wọn wọn ò tí mo mọ́nítọ̀ wọn spiritually wọn ò tí ì sọ̀rọ̀ jù. ọdún náà wọ́n ní ẹ̀bùn ọ̀rọ̀ sísọ. wọ́n ní ẹ̀bùn ni. bọ̀ tó bá ti pọ̀ jù èèyàn á gẹ̀ tí wọn ayé ò ní rí mú. àṣẹ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìkan wá ń sọ̀rọ̀ kan wọ́n ní lásìkò yìí wọ́n ló yẹ kí ọmọ Yorùbá náà múra lẹ̀ káàtì ẹ̀ mọ́ fi tolóyè Sunday Igboho nìkan ṣe èyí tí ń ṣẹlẹ̀ ní káàkiri wọ́n tún lọ sí ibìkan lẹ́kìtì lẹ́nu ọjọ́ mẹ́ta lọ́ọ̀dì 29 oṣù tá a lò lọ yìí wọ́n lọ ra gabó àwọn kan mẹ́ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá kí ni nǹkan táwọn ẹ̀kọ́ àmọ́ pèpè àlẹ́. àmọ́ tó ṣẹlẹ̀ sá ilẹ̀ Yorùbá tó ń dàrú lọ lọ́wọ́lọ́wọ́ yìí ọwọ́ ara wa la fi fà á o. kí ló tóbi kí ló tẹ́ fi sọ bẹ́ẹ̀. tàbá ní Yorùbá àwa ìkálẹ̀ náà àwa lára Yorùbá but now anything tó bá ṣẹlẹ̀ lọ wọn carry wa along níbí. ẹ ti sọ́rí. wọn carry wa along àwọn iṣẹ́ ṣe wà lọ́dọ̀ wa nílẹ̀ kálẹ̀ ń bí iṣẹ́ ṣe wà a sì ní mi ò mọ̀ but a sì rẹ́ni tó mọ iṣẹ́ oyin kó rán oyin lọ síbì kan kó lọ ta èèyàn. àtàpá. a sì mọ àwọn tó sì máa bàbá tó sì máa sì wà nílẹ̀ kálẹ̀ so anything tó bá ṣẹlẹ̀ ẹ jẹ́ kó carry wa along ìjà kì í sì jà ẹnìkan ìjà gbogbo wa ni ìjà gbogbo wa ni Olúwẹ̀rí á jẹ́ bá wa ṣẹ́gun bó ṣe jẹ́ nìyẹn. àṣẹ ẹ jẹ́ ká kú ṣe báyìí ìbéèrè sì pọ̀ tí wọ́n bí ń léèrè ṣùgbọ́n ẹ já tẹ̀.